ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà lápapọ̀, ìròyìn ayọ̀ kan wà léléyìí. Bẹ́ẹ̀ ni ìròyìn ayọ̀ ńlá kan léléyìí tí mo mú wá yìí, tí mo fẹ́ kẹ́ ẹ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ Ilé Igbimo Asofin, ìyẹn House of Rep, wọ́n ti pàṣẹ bíìlì kan tí yóò fìdí state policing tó máa fìdí ẹ̀ kalẹ̀. Ṣé mọ̀ pé ó pẹ́ tá a ti ń polongo fún state police, tọ́pọ̀lọpọ̀ èèyàn ti ń pòǹgbẹ fún state policing láti lè jẹ́ kí ètò ààbò kó nípọn sí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Bíìlì tó máa wá pàṣẹ, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ti wá mọ̀ pé state policing yìí kì í ṣe nǹkan tó máa ń rọrùn fún ìjọba láti gbé kalẹ̀. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí lónìí, àwọn ọmọ ẹgbẹ́ Ilé Igbimo Asofin wọ́n ti pass bíìlì yẹn lénìí wípé ńkọ́ o state policing yẹn, torí ìjọba náà ti wá padà rí i pé ó dàbẹ̀ pé state policing yẹn ló lè ran ìlú lọ́wọ́. Wọ́n ti wá rí i pé ọ̀rọ̀ ètò ààbò ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tá a bá ní state policing ó máa túbọ̀ máa mẹ́hẹ̀ sí ni. Wọ́n ti wá ṣàkíyèsí pé tí wọ́n bá lè dá state policing kalẹ̀, ó máa ran gbogbo ìlú lọ́wọ́. Láì nígbà yẹn lákòókò, máa ka news yẹn fún yín sétí ìgbọ́ yín kẹ́ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. Bákan náà ẹ̀wẹ̀, àwọn agbésùmọ̀mí tún ti kọ lẹ́tà sí ìlú kan tí máa sọ fún yín tí a bá ti gbọ́ news alákọ̀ọ́kọ́ ìtàn, máa sọ ìlú yẹn fún yín. Ìgbà tán lọ́ fẹ́ ṣe iṣẹ́ wọn ẹ̀ tún gbọ́ kó ní kálukú lè mọ bó ṣe máa múra lẹ̀. Ẹ jẹ́ ká lọ sórí news alákọ̀ọ́kọ́ yìí lórí ọ̀rọ̀ bill táwọn ọmọ Ilé Igbimo Asofin tí wọ́n náà fẹ́ gbé kalẹ̀ tí wọ́n ti pass. Ṣé mọ̀ pé tí wọ́n bá náà fẹ́ gbé òfin kalẹ̀, kí wọ́n tó lè gbé òfin kalẹ̀, ó máa pass through first reading, second reading and third reading. Tó bá ti lè gba ọ̀nà mẹ́ta kọjá, before you know it, tó bá ti lè bu ọwọ́ lù ó di òfin nìyẹn. Nígbà yẹn ni ọkàn wa tó balẹ̀ dáadáa lórí ẹ̀. Ṣùgbọ́n ìgbésẹ̀ tó ń gbé yìí, ìgbésẹ̀ tó tó lásìkò tó tọ́ ni, bó ti jẹ́ pé ó yẹ kán ti gbé ìgbésẹ̀ yìí sẹ́yìn. Ṣùgbọ́n òyìnbó sọ pé it's better late than never. Ó sàn ju kó pẹ́ ju pé kán má tiẹ̀ ṣe rárá lọ. Ẹ jẹ́ kí n kà bó ṣe ṣẹlẹ̀ gangan, jẹ́ ká fún yín. Iléeṣẹ́ ìròyìn Sahara Reporter ló gbé ìròyìn náà. Wọ́n ní breaking: House of Reps passes constitutional amendment bill to establish state police in Nigeria. Wọ́n ní the passage of the state police bill comes amid growing concerns over worsening insecurities across the country, including terrorism, banditry, kidnapping, attacks on rural communities and other violent crimes that have stretched the capacity of Nigeria's centralized policing system. Wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé yìí kò yẹ lẹ́yìn àwọn ìkọlù oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri ìgbèríko, àwọn agbègbè, àwọn ìlú tó jẹ́ pé ó ń fa àìlèsùn, àìlèwo fún aráàlú. Ohun tó ṣokùnfà bíìlì lélẹ́yìí. Ta ló sponsor bíìlì yẹn? Ta ló gbé bíìlì yẹn wọlé? Ẹ máa gbọ́ nsìn. Wọ́n ní the House of Representatives on Thursday, tó jẹ́ òní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2026 ni ìròyìn tí mò ń sọ yìí. So the House of Reps on Thursday passed a constitutional amendment bill seeking to establish state police across Nigeria, marking a significant step in the country's decades-long debate over decentralizing its security architecture. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ ti ń pariwo fún state policing yìí. Tó bá jẹ́ pé ńgbà tí Buhari wà níjọba, tó bá jẹ́ pé Buhari ti gbé irú ìgbésẹ̀ báyẹn, tó jẹ́ pé wọ́n ti establish irú state policing yìí, ó ṣeé ṣe kó jẹ́ pé ohun tá à ń kojú ẹ̀ lénìí kò ní ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá. Ó ṣeé ṣe kó jẹ́ pé ilẹ̀ àwọn Haúsá lókè ọ̀yá ńgbà yẹn ni gbogbo kìíní ẹ̀ ló máa ti parun. Ṣùgbọ́n àìfàìṣe títí ẹ̀ ńgbà yẹn, torí pé àwọn ní ó jọ pé àwọn ní àjẹ́ndà ńgbà yẹn, kò jẹ́ kán lè gbé kalẹ̀. Ṣùgbọ́n nísìnyí ìjọba Tinubu ti wá wọ́n ti wá dá kalẹ̀ ní ìjọba Tinubu báyìí, wọ́n fẹ́ gbé kalẹ̀ báyìí. Ó kù kí ó pass àwọn reading tó yẹ kó pass, kí wọ́n dẹ̀ sọ di òfin. Tó bá ti lè di òfin báyìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa dá wọn kalẹ̀ káàkiri gbogbo state ni. Ṣé mọ̀ pé ẹ má jẹ́ ká gbàgbé pé
a ti ní àwọn security outfit pàápàá kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá. A ní Àmọ̀tẹ́kùn, bẹ́ẹ̀ ni àwọn kan náà ní JTF ní ilẹ̀ Haúsá, bẹ́ẹ̀ ni àwọn ti Niger Delta náà ní àwọn tí wọn. Ṣùgbọ́n ṣé ìyẹn nìkan ṣó tó? Àti pé ṣé nǹkan irin ìjà ogun tó lè fi kojú àwọn agbésùmọ̀mí ṣó wà lọ́wọ́ wọn? Ìdí tí ò fi sí lọ́wọ́ wọn ẹ máa gbọ́ nínú ìròyìn sí, ẹ máa gbọ́ síwájú sí. Okay, so wọ́n ní the House of Representatives on Thursday passed, okay, mo ti kà níbẹ̀ yẹn. So wọ́n ní the bill was passed during plenary session monitored by Sahara reporters via the National Assembly's live broadcast on NAS TV. Lawmakers also postponed consideration of several other constitutional amendment bill to a later legislative session. Ó túmọ̀ sí pé ó ní àwọn ìbíìlì kan, àwọn àbádòfin kankan náà tí wọ́n sì máa tó fẹ́ pass, tí wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n wọ́n sún àwọn yẹn síwájú. Wọ́n wò pé eléyìí wá síwájú àwọn yẹn kí wọ́n eléyìí ló kọ́. Ẹ mọ̀ pé Yorùbá sọ pé tígi bá ré lugi tòkè ẹ̀ làwọn kọ́kọ́ ń gbé. Eléyìí tó jẹ́ ti ọ̀rọ̀ ètò ààbò yìí ó dàbẹ́ bò ló fẹ́ ṣe gàáyà jù láàárín àwọn àbádòfin yẹn. Now, wọ́n ní the passage of the state police bill comes amid growing concern over worsening security across the country. Mo ti kà yẹn síwájú tẹ́lẹ̀, wọ́n tún repeat ẹ̀ bẹ́ẹ̀ yẹn ni. Wọ́n ní the development follows Wednesday announcement by the Deputy Speaker of House of Representatives and Chairman of the House Committee on Constitution Review, Benjamin Kalu, who urged lawmakers to attend Thursday plenary for the crucial vote. Lónìí báyìí ni wọ́n ti dìbò lórí bíìlì yẹn. Ibi tó wá fi jẹ́ ìròyìn ayọ̀ ńbẹ̀ ni wípé láàárín àwọn tó dìbò yẹn 208 làwọn tó fọwọ́ sí òfin yẹn, àbádòfin yẹn, bíìlì yẹn. Àwọn 208 náà fọwọ́ sí, ẹnìkan péré ni ò fọwọ́ sí. Ẹ jẹ́ kí n máa kà síwájú. Okay, speaking to journalists in Abuja, Kalu had described the proposed amendment as a major milestone in ongoing efforts to reform Nigeria's security framework. The move also comes days after the presidency disclosed that constitutional amendments required for the establishment of state police were nearing completion. Ara àwọn ìròyìn ayọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn o. Wọ́n ní àwọn constitutional amendment, ṣé mọ̀, àwọn òfin tá a ní, àwọn nǹkan kan wà tẹ́ pé ó lè dènà state policing, ṣùgbọ́n àtúnṣe àti àyípadà tó yẹ kí wọ́n ṣe, wọ́n náà ti fẹ́ ṣe àwọn àtúnṣe yẹn tán, wọ́n ti fẹ́ ṣe àwọn àyípadà yẹn tán débi wípé láìpẹ́ láì jìnnà wọ́n á lè fi òǹtẹ̀ lu state policing yẹn. Ṣe rí pé ìròyìn ayọ̀ ni. Ẹ jẹ́ n kà, ó ti fẹ́ tán. Wọ́n ní last week President Bola Tinubu's chief of staff Femi Gbajabiamila revealed that extensive consultations have been ongoing for months to address the constitutional and legal issues surrounding the creation of state police. We started deliberation in the last 3 or 4 months on how to go about the establishment of the state police as directed by Mr. President, Gbajabiamila had said. Establishment state police is not something that you do with the snap of a finger. There is a lot involved in terms of constitutional and legalities, and thank God we have now gained a lot of traction. Wọ́n náà báyìí wọ́n ní àti dá àwọn kinní tá à ń sọ ìkalẹ̀ pé kò ṣe nǹkan tí nǹkan máa ń ṣe ní ìṣẹ́jú àáyá. Ó máa ń gba oríṣiríṣi ọ̀pọ̀ ìwé àtúntò nǹkan, ṣó ti yé yín, oríṣiríṣi nǹkan ló máa ń gbà lọ́wọ́ wọn. So ṣùgbọ́n bá ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ti bá débi tó lápẹẹrẹ. Wọ́n ní according to him, the immediate priority was securing constitutional amendments before moving on to enabling legislation that would provide operational details for the new policing structure. The push for state police has gained momentum in recent years as security challenges continue to overwhelm Nigeria police force, which critics says is overstretched, underfunded, and unable to effectively address local security threats due to its highly centralized command structure. Torí wípé àwọn ọlọ́pàá tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ agbára wọn ò ká. Kí ló fà á dẹ̀ ni pé àwọn ọlọ́pàá tá à ń sọ yìí ìjọba àpapọ̀ ló ń ṣàkóso wọn. So àti ṣe àwọn nǹkan kan nígbà míì kó tó di pé wọ́n máa lè
jẹ́ wọn ní o láti ṣe àwọn nǹkan nígbà míì àwọn táwọn fẹ́ mú gan wọn ti lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọba agbègbè ni, tó bá jẹ́ pé ìjọba kí ló ti ń pè ìjọba ìlú ìjọba kí ló ti ń pè state, tó bá jẹ́ pé ìjọba state ni wọ́n á tètè ó máa yá, torí gbogbo àwọn tó bá wà nínú state police yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ state yẹn, wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ state yẹn. Ìyẹn pẹ̀lú ara nǹkan táwa máa sọ fún ìjọba pé ìjọba ẹ jọ̀ọ́ o, state police tẹ́ fẹ́ ṣe yìí ẹ jẹ́ ká rí mọ̀ dájú pé gbogbo state táwọn kìíní bá wà, ẹnikẹ́ni tí ò bá ti wá láti state yẹn ẹ má fi wọ́n sínú state police yìí. Each local government kẹ̀rẹ́ ẹni tó bá fẹ́ ṣe ọlọ́pàá kí ló ti ń pè ọlọ́pàá fún state policing yìí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ each local government, wọ́n gbọ́dọ̀ wá láti local government kọ̀ọ̀kan tí wọ́n bá represent. Ó máa torí àwọn náà mọ àyínúkẹ àti àyínúpadà àwọn ọ̀nà tó wà nínú ìlú wọn, àwọn náà máa lè mọ bó ṣe máa gbájúmọ́ tí ohunkóhun bá fẹ́ ṣẹlẹ̀, àwọn náà máa sáré síbẹ̀, wọ́n mọ bí tó máa rìn sí tó máa fi tètè débi tó bá ń lọ. So ìjọba gbọ́dọ̀ rí mọ̀ wípé àwọn tó jẹ́ ọmọ ìlú, ọmọ àdúgbò, ọmọ agbègbè náà gbọ́dọ̀ kó sínú state police tó máa fẹ́ ṣe àṣeyọrí tó lágbára. Ẹ jẹ́ kí n ka ìtókù. So wọ́n ní the push for state police has gained momentum in recent years as security challenges continue to overwhelm the Nigerian police force, which critics say is overstretched, underfunded, and unable to effectively address local security threats due to its highly centralized command structure. Torí pé àwọn irú àwọn ikọ̀ aláàbò tá a ní nílẹ̀ Yorùbá fún àpẹẹrẹ irú àwọn Àmọ̀tẹ́kùn nílẹ̀ Yorùbá ń sìn, ìjọba ò fún wọn ní àwọn nǹkan tí wọ́n nílò tó bí àwọn nǹkan bí ìbọn, wọn ò ní ìbọn gidi lọ́wọ́, àwọn nǹkan tó lè fi defend ara wọn kò tó lọ́wọ́ wọn, wọn ò fún wọn pump owó sáàrin wọn níbi tó máa lè finance security dáadáa. Ara nǹkan tó jẹ́ kí ètò ààbò yẹn ṣì máa mẹ́hẹ̀ nìyẹn. Ṣùgbọ́n nígbà tó bá ti lè sọ àbá yẹn di òfin, ìjọba ò ní ní excuse mọ́, ìjọba àpapọ̀ ò ní ní excuse mọ́, ìjọba state gan pàápàá kò ní ní excuse mọ́ láti má fund kìíní tá à ń wí, because àìsí sọ di òfin ó pẹ̀lú nǹkan tí ò jẹ́ kí wọ́n lè sọ pé ìbọn bá àwọn nǹkan irinṣẹ́ ogun báyìí lẹ gbọ́dọ̀ lò, àwọn irinṣẹ́ ogun báyìí ẹ lẹ́tọ̀ọ́ sí. Ṣùgbọ́n tó bá ti di òfin báyìí kò ní sí irinṣẹ́ ogun tán nílé lò torí pé ìjọba ti gbogbo tẹ̀lú wọn. Ẹ jẹ́ n ka ètò kù, ó ti fẹ́ tán. Wọ́n ní several states has already established regional security outfits such as Àmọ̀tẹ́kùn in Southwest and similar networks in other parts of the country. However, those outfits currently lack full constitutional backing and conventional policing power. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, wọ́n ní àwọn ìlú kọ̀ọ̀kan ti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti state wọn, ṣùgbọ́n torí pé wọ́n wà constitutionally registered, ìjọba àpapọ̀ tí bu ọwọ́ lù wọ́n kò jẹ́ kí wọ́n wà effective, kò jẹ́ kí wọ́n lágbára tó yẹ kán ní láti lè jàjà tó yẹ kán ṣe jà. Mo rò pé ó ti yé yín. So wọ́n wá ní supporters of state police argue that decentralizing policing would improve intelligence gathering. Wọ́n ní tí wọ́n bá fi lè gbé ètò ààbò yìí wá sí báwo náà ṣe ń pe state báyìí, ìjọba ẹlẹ́kùnmẹkùn, tí wọ́n bá fi lè gbé wá sí ìjọba ẹlẹ́kùnmẹkùn, wọ́n ní ó máa jẹ́ kí ètò ààbò yẹn ó máa jẹ́ kó lágbára sí, then ó máa jẹ́ kí àti máa gather information, láti máa share information láàrin ara wọn síra wọn, ó máa tún jẹ́ kó nípọn sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjọba àpapọ̀ ni wọ́n fẹ́ máa bá ṣiṣẹ́, kí information kan tó dọ̀rọ̀ ìjọba àpapọ̀ ńgbà míì nǹkan míì àti ṣẹlẹ̀, nǹkan lè ti bàjẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé láàrin ara wa ni, láàrin state wa ni, láàrin local government wa ni, nǹkan máa yá àti pass information àti gather information ó máa rọrùn. Mo rò pé ó yé yín nǹkan tí mò ń sọ. So kí Elédùmarè bá wa ṣàánú ìjọba yìí kán lè àṣeyọrí lórí bíìlì, torí wọ́n Yorùbá ní tígi bá rélùgì tòkè la máa ń kọ́kọ́ gbé. Eléyìí tó kojú wa lọ́wọ́ ń sìn, tá a bá kọ́kọ́ fèsì ẹ̀ ká kọ́kọ́ yanjú ẹ̀, tá a bá ní a fẹ́ máa sọ̀rọ̀ Yorùbá nation báyìí, ìyẹn mi rò pé ìyẹn ló kàn báyìí. Lóòótọ́ èmi máa ń sọ síwájú tẹ́lẹ̀ wípé tó bá jẹ́ pé a ti gba Yorùbá nation kúrò ní Nàìjíríà ni gbogbo tá à ń kojú ìkò ní máa kojú wa.
ṣùgbọ́n nígbà tá a dẹ̀ ti wà lórí ọ̀fẹ́ ńkọ́ kò sí nǹkan tá a fẹ́ ṣe. So wọ́n ní the bill is expected to proceed to the next constitutional process required before becoming law. Ṣé ó yé yín báyẹn? Wọ́n ní the bill is expected to proceed to the next constitutional process. So bill tí wọ́n ń sọ yìí, àbádòfin yìí, ó ní láti gba àwọn ìlànà kan kọjá. Tó bá ti gba àwọn ìlànà yẹn kọjá tán báyìí, ó di òfin nìyẹn. Tó bá dẹ̀ ti di òfin, ó ti di pé kí oníkálukú bẹ̀ sí ń dáàbò bo ara ẹ̀ ní ìlú wọn àti ìgbèríko wọn àti agbègbè wọn. Ó ti bó ṣe máa padà jẹ́ nìyẹn. Ẹnikẹ́ni wà ní excuse mọ́ láti má lè protect ara wọn. Ní kíákíá kí tó máa parí fídíò yìí, mo sọ pé àwọn agbésùmọ̀mí tún ti kọ lẹ́tà sí àwọn agbègbè kan. Nílùú wo ni? Nílùú Kwara ni o. Ìlú Kwara ni wọ́n tún ti kọ lẹ́tà sí. Báyìí ni wọ́n ṣe kọ lẹ́tà náà. Wọ́n kọ síbẹ̀ pé Ìgbòho, ó dàbí ẹni pé agbègbè kan ló ń jẹ́ Ìgbọ̀wọ́ àbí Ìgbòho, kò ń ṣe Ìgbòho ti Ọ̀yọ́ State ní Kwara nílé yìí. Wọ́n ní Ìgbòho ó dàbí pé Ìgbòho around, get ready for us now, bandits come. Wọ́n ṣe kọ́ nìyẹn. Wọ́n ní kí àwọn tó wà ní ìlú Ìgbòho around, mi mọ̀ bóyá ìlú kan tó ń jẹ́ Ìgbòho around, àwọn bó ṣe kọ òyìnbó yẹn, torí òyìnbó yẹn gẹ́tà sí bí get ready gan-an kọ síbẹ̀ for us now, bandits come. Bó ṣe kọ́ nìyẹn. So wọ́n ní kí wọ́n máa kí àwọn èèyàn kan máa múra sílẹ̀ fún àwọn. Ó wá kù sí ọwọ́ ìjọba báyìí láti rí i pé ohun tí wọ́n fẹ́ ṣe yìí kò ṣeé ṣe fún wọn, láti dáàbò bo àwọn aráàlú Kwara tí wọ́n kọ̀wé sí. Torí ìròyìn tá à ń gbọ́ ni wípé àwọn agbègbè tó jẹ́ ti Yorùbá nílùú Kwara ń bẹ̀, báwọn ìgbèríko tó jẹ́ ti Yorùbá ní Kwara yẹn ni àwọn agbésùmọ̀mí ń kọlù. Wọn ò kọlù àwọn ìgbèríko tó jẹ́ ti àwọn ẹ̀yà míì, bí àwọn ẹ̀yà Fúlàní, wọn ò kọlù wọn. Bí àwọn ẹ̀yà kí ló ti ń pè wọ́n, wọn ò kọlù àwọn tó kù. Ẹ̀yà Yorùbá náà ń kọlù nísànsán, tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Àsìkò wá lélẹ̀ kí ìjọba fi jẹ́ kó yé wa wípé àwọn tó gbangba sùn lọ́yẹ́ láti dáàbò bo aráàlú, láti rí i dájú pé àwọn ará bíi ohun tí wọ́n fẹ́ ṣe yẹn kò ṣeé ṣe fún wọn. Ìtàtúrígbọ́ ta ni ká fún wá sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín, òun nìyẹn o. Kó tó dìgbà míì tí a ó tún máa lọ́rọ̀ fẹ́ láti tún ríra, orúkọ tèmi ò tí yí padà o. Yorùbá Space náà ni mò ń jẹ́. Mo kí wa pé ó dàbọ̀.